àìgbàgbọ́ bílá tèmi lólúwa òun yóò sì dìde fún ìgbàlà mi kí n ṣá máa gbàdúrà òun yóò ṣèrànwọ́ gba Kristi wá lọ́dọ̀ mi ìfòyà kò sí. Fún ẹnikẹ́ni tó bá ti ní Jésù ó ti lóhun gbogbo, kò sí bẹ̀rù kò sí fòyà fún ẹni tó bá ní Kristi ní Ọlọ́run àti olùgbàlà rẹ̀. Mo tún kí yín káàbọ̀ padà sórí ètò Ijó Òwúrọ̀. Adúpẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní báyìí a bọ́ sí abala ti ọ̀rọ̀ Ọlọ́run ló ní pẹrẹwu pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run tún ti pèsè sílẹ̀ fún wa lónìí láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá àti láti fi àwọn ìmọ́lẹ̀ kankan hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ní báyìí ẹ̀yin aráalé, ẹ bá mi kí ìránṣẹ́ Ọlọ́run wòlíì Samuel Oluyode káàbọ̀ sórí ètò Ijó Òwúrọ̀. Mo kí yín o ní kí ti Ọlọ́run. Ẹ káàbọ̀ sórí ètò náà. Adúpẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàtó láǹfààní lónìí ọjọ́ Sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká gbàdúrà ká sì wọnú ọ̀rọ̀ Ọlọ́run. Èmi máa fẹ́ jẹ́ ká kọrin yìn o gbéga yìn Olúwa ọba ọ̀run yìn o gbéga. Ọlọ́run á gbé ọ̀gá o, gba ọpẹ́ wa. Hallelujah. Létò náà ṣe ń lọ, ẹ̀yin ní ká ẹ jẹ́ ká rí níbẹ̀. Àmín Jésù. Ẹ bá wa sọ̀rọ̀. Àmín Jésù. Ògo ni forúkọ yín. Hallelujah. Jésù agbára wa. Àmín àmín lórúkọ Jésù. Tó a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí Bíbélì ti sọ pé òun ni ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, òun náà sì ni àtùpà tí a máa ń fi ríran. Kò sí bá ìgbókùnkùn náà ṣe lele tó, ìmọ́lẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Tá bá wò pé ọdún ti dá méjì ní oṣù tá a mú yìí náà ni a sì mọ̀ pé àánú la rí gbà tá a fi rí dékàsókè ìkẹfà tọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ kárídé. Ṣùgbọ́n mọ̀ pé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti nípa ìtọ́sí ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ̀nba tó kù yìí náà, ìdajì tó kù yìí, ọ̀rọ̀ Ọlọ́run náà ni ó gbé wa làjà. Ọ̀rọ̀ Ọlọ́run fún tòní, kí ni tí Ọlọ́run sọ, kí ni ọkàn Ọlọ́run sí wa ní àkórí ọ̀rọ̀ tòní làwọn àpè ní ìrànlọ́wọ́ látòkè wá. Ìrànlọ́wọ́. Help from above. Ìrànlọ́wọ́ látòkè wá. Nínú ìwé Psalm 121, ó ní èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá. Olúwa èwo èyí tó dá ọ̀run ayé. Ó tún sọ pé òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀, torí pé ẹni tí ń pa mí mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Now ní ibi tá a bá dé yìí, orin ọpẹ́ la fi wọlé. A rí àánú gbà lọ́tẹ̀ tá a wà yìí. Ìrànlọ́wọ́ láti òkè wá ló lè mú wa kó já, torí ohun gbogbo bóyá ká sọ pé à ń gbárùkù bọ̀ ni àbí ká sọ pé kí la máa pè ní preparation. À ń múra sílẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún wa ni pẹ̀lú ẹ̀rù dẹ̀ ni. Ọ̀pọ̀ èèyàn ti rò pé bóyá ó máa ṣomi àbí ó máa ṣòróró àbí bóyá orí àjà lẹ́lòmíì máa gbé àbí inú olè, ṣùgbọ́n òun náà rèé báyìí. Òun rèé, ó tọ́pẹ́, ó jọpẹ́ lọ. So nípa ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ó ní pé òun fẹ́ fún wa ní ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ yẹn dẹ̀ wá ní wípé ọ̀dọ̀ òun Ọlọ́run ló ti lè wá. Òun ló lè pa ọ́ mọ́. Òun tó ń pa ọ́ mọ́ yìí kì í tó gbé. Ó dá ojú, òun ò sùn. Ojú tí òun padé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa lolùpamọ́, Olúwa ní ààbò àṣà odi fún wa. So bí a ṣe ń wò wá yìí, mo máa ń sọ lọ́pọ̀ gbà, ìgbàgbọ́ lèèyàn lè fi rí nǹkan kan gbà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wá mọ nǹkan kan tí mo tún wá rí ní pé ìrànlọ́wọ́ látòkè wá ó jẹ́ fún èmi yóò gbé ojú mi sókè. Ṣé èèyàn lè gbé ojú ẹ̀ sókè sí Ọlọ́run kó lo ojú kan sókè kó tún wọlẹ̀ pẹ̀lú ojú kan bí? Rárá o. Kò ṣeé ṣe. Ọ̀pọ̀ èèyàn ló máa ń ṣe àṣìṣe. Wàá ló wo òkè, ó tún wọ ọ̀nkú.
ó ń wo òkè ó ń wo ìyàwó torí ibi tó ti ń ṣiṣẹ́. Now ní Nàìjíríà báyìí a nílò ọ̀pọ̀ ìtọ́ni òun náà dẹ̀ la ti ń gbọ́ yìí. A ti ń wo ẹni tó ṣẹ̀ wọlé bí ẹni pò ló lè ṣe torí pé wọ́n sọ pé ìwà ẹ̀rí bákan. Àṣìṣe èrò ni ẹ o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí a nílò ni pé ká gbójú sí Ọlọ́run tó lè ran Nàìjíríà lọ́wọ́. Tá bá wá wo Ọlọ́run yẹn òun á fọwọ́ tán lóòkan àyà tóró lòun ní ọkàn àwọn ọba àti ìjòyè. Now a bá wa ṣe wípé kó lè rí ṣe. Hallelujah. Nítorí ènìyàn ni Bíbélì sì wí pé ègbé ni fẹ́ni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. So níwọ̀n ìgbà tẹ́ bá ń wò pé bóyá in short èmi sọ fún ènìyàn kan níbi tí mo ti ń mínísítà ńjọ́ kan mo jẹ́ kó yé wọn pé nǹkan tẹ̀mí Ọlọ́run sọ fún mi yìí ó lágbára o. Kò ní ṣe tó bẹ́yìn ṣe rò á ṣe bọ̀ kò ní ṣe tó bẹ́yìn ṣe rò kẹ́ ẹ lè padà síbi àdúrà. Níwọ̀n ìgbà tẹ́ bá ti fẹ́ máa rò pé èèyàn ló lè ṣe ẹ fẹ́ fi ògo Ọlọ́run fún ènìyàn. Ọlọ́run tá a dẹ̀ ń sọ yìí Ọlọ́run wú ni bí ó ṣe fẹ́ràn òrìṣà bẹ́ẹ̀ ni kò fẹ́ kí ènìyàn kó gba ògo. Ìdí tẹ́lòmí ò ṣe ràn ẹ́ lọ́wọ́ ni pé ó ti dára lé jù. Ó ti gbàgbé pé Ọlọ́run kan ló ní ìrànlọ́wọ́ wá òkè sì ló ti máa ń wá. Bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ fún èmi fún ẹ̀yin fún gbogbo ojú tó ń wò wá ìrànlọ́wọ́ àtòkè kárí gbà. Àmín Jésù. Bí Olúwa ti ń bẹ bẹ́ẹ̀ mi ẹ̀ ṣe wà kárí gbà. Àmín Jésù. Bí mo ṣe ń bọ̀ ká tó bẹ̀rẹ̀ ètò yìí lẹ́mí ẹ̀ ń sọ fún mi pé ẹni tó bá lè fọwọ́ kan tẹlifíṣàn ẹ̀ tó bá gbàgbọ́ ohun tó ń rò lọ́kàn bó ṣe ń wo program yìí lọ́wọ́lọ́wọ́ òun á dẹ̀ yọ̀ǹda ẹ̀ fún. Àmín Jésù. Ju tàtẹ̀yìnwá lọ ètò yìí wọ́n á máa sọ fún wa wípé àdúrà ọjọ́ yẹn mo máa rí àmì lórúkọ Jésù àmì jáde báyìí. Àmín Jésù. Àṣẹ jáde. Àmín. Lórúkọ Jésù mo fi àṣẹ sọ̀rọ̀ mo fi ìpè sọ̀rọ̀.